A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ sún ìjíròrò lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù sí òní Ọjọ́bọ̀. Ìgbìmọ̀ tó ń ṣaṣojú ìjọba lórí ìjíròrò owó oṣù òṣìṣẹ́ ṣe èyí ní ìrètí wípé Mínísítà fún Ìṣúná Wálé Ẹdùn yóò ṣe àgbékalẹ̀ ìlànà owó oṣù ọ̀hún fún Ààrẹ Bọ́lá Tinubu lónìí. Ọjọ́ Ìṣẹ́gun ni Ààrẹ Bọ́lá Tinubu darí Ẹdùn kí ó ṣe àgbéyẹ̀wò iye tí ó tọ́ sí òṣìṣẹ́ láàárín ọjọ́ méjì. Ààrẹ pa àṣẹ yìí níbi ìpàdé ìjíròrò pẹ̀lú àwọn aṣojú ìjọba tí Akọ̀wé Ìjọba Àpapọ̀ George Akume darí ní Ilé Agbára ìlú Àbújá. Ohun tí a gbọ́ ni wípé olúkúlùkù tí wọ́n lọ́wọ́ nínú ìjíròrò yìí ń retí àbájáde èsì Mínísítà fún Ìṣúná kí wọ́n tó mọ odó tí wọ́n á dọ̀rùn lá sí. Wọ́n ní níwọ̀nba ìgbà tí ààrẹ ti fún Mínísítà fún Ìṣúná ní gbèdéke wákàtí 48 láti fi ṣe àgbékalẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù àti iye tí ó máa ná ìjọba ni àwọn yóò fi ṣe sùúrù títí di òní kí wọ́n tó ní ìpàdé mìíràn títí aago 2 ọ̀sán òní. Mínísítà fún Ìròyìn àti Ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris náà yan sétí ìgbọ́ wípé ìjọba fẹ́ mọ iye tí yóò ná wọn láti ṣe àgbékalẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù láàárín ọjọ́ méjì. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ni Idris ti sọ àsọdájú wípé ìjọba ń pòǹgbẹ àti gba iye tí ìgbìmọ̀ bá ṣe àgbékalẹ̀ rẹ̀ nítorí ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè jẹ ààrẹ lógún. Ó fi kún un wípé ìjọba kò tako àlékún owó oṣù òṣìṣẹ́ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gbé yẹ̀wò dáadáa láti má bàa pa wọ́n lára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ tó ń ṣàmójútó owó àwọn oníbàárà ilé-ìfowópamọ́ Nigeria Deposit Insurance Corporation (NDIC) ti kéde wípé àwọn yóò san owó fún àwọn oníbàárà tí ó ní tó mílíọ̀nù 5 náírà tàbí kéré sí i láti ilé-ìfowópamọ́ Heritage tí ó ti kógbá wọlé. NDIC tí ilé-ìfowópamọ́ àgbà CBN yàn láti yanjú owó àwọn oníbàárà sọ wípé àwọn yóò rí i dájú wípé àwọn san owó yìí láàárín ọ̀sẹ̀ kan. Alámòjútó iṣẹ́ fún NDIC Bello Hasan sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Ó ṣe àfihàn wípé àwọn oníbàárà tí owó wọn jẹ́ mílíọ̀nù 5 náírà tàbí kéré sí i ni ó pọ̀ jù nínú àwọn oníbàárà 2.3 mílíọ̀nù tí ilé-ìfowópamọ́ Heritage ní. Hasan ní ojúṣe wọn ni láti dáàbò bo oníbàárà àti owó wọn. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni láti kọ́kọ́ yanjú àwọn oníbàárà tí owó wọn wọ mílíọ̀nù 5 pẹ̀lú àmúlò BVN wọn. Wọ́n ní àǹfààní wà láti kàn sí iléeṣẹ́ NDIC tí ó bá wà nítòsí fún owó wọn tàbí kàn sí wọn lórí ẹ̀rọ alátagbà. Lẹ́yìn tí wọ́n bá yanjú àwọn tí ó fi owó pamọ́ tán ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àwọn tí wọ́n ti yá owó lọ́wọ́ Heritage. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé iye owó tí wọ́n fi pamọ́ jẹ́ 650 billion naira nígbà tí iye owó tí wọ́n yá lé ní 700 billion naira. Àwọn sì ní àfojúsùn láti gba gbogbo gbèsè ọ̀hún wọlé pátápátá gẹ́gẹ́ bí ìlànà àti òfin CBN. Àná Ọjọ́rú ni àwọn oníbàárà Heritage kórajọ sí olú iléeṣẹ́ wọn ní ìpínlẹ̀ Èkó láti béèrè ọ̀nà tí wọn yóò gbà láti rí owó wọn gbà padà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn náà ṣe jábọ̀, àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún àwọn oníbàárà láti má rí ààyè wọ ilé sínú ọgbà. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ni ó fọhùn láti inú ọgbà sí ìta wípé kí àwọn oníbàárà fi ọkàn balẹ̀, ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti san owó yóò tẹ̀síwájú títí di ọjọ́ Ẹtì, pàápàá jùlọ fún àwọn tí ó ní savings account. Ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ni kí àwọn oní current account padà wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ṣíṣọ lójú èròǹgbà wọn àti mú ọ̀wọ́ngógó wálẹ̀ lórílẹ̀-èdè nípasẹ̀ ṣíṣe ìdádúró owó lórí àwọn ohun tí wọ́n ń kó wọlé láti òkè òkun bíi oúnjẹ,
ohun èlò egbòogi òyìnbó, ohun èlò ọ̀gbìn pẹ̀lú àwọn nǹkan mìíràn. Mínísítà fún Ìṣúná Wálé Ẹdùn ni ó ṣe àfihàn yìí níbi àgbékalẹ̀ ètò fún ìlọsíwájú Accelerated Stabilization and Advancement Plan ASAP. Ẹdùn ṣàlàyé wípé ìgbésẹ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ṣètò láti fi fòpin sí ìṣòro ọrọ̀ ajé. Èyí ń wáyé bí ọ̀wọ́ngógó oúnjẹ food inflation ṣe lọ sókè sí 33.69% àti 40.53% lẹ́ẹ̀kan náà. Èyí túmọ̀ sí ìyà tí kò ṣeé faramọ́ bí àdínkù ṣe ń bá agbára láti ra àwọn nǹkan wọ̀nyí fún ọmọ orílẹ̀-èdè. Bí oúnjẹ ṣe ń wọ́n ni àdínkù ń bá owó. Gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro, Ẹdùn fi ṣàlàyé wípé ìrọ̀rùn yóò dé bá ọmọ orílẹ̀-èdè lẹ́yìn ìgbésẹ̀ wọ̀nyí. Bákan náà ni wọn yóò darí àwọn olùpèsè ìrẹsì láti kó ìrẹsì pádì wọlé láì san owó orí tàbí ìrìnnà fún oṣù 6. Lára àwọn nǹkan tí wọ́n fagilé owó orí wọn àti ìrìnnà import duty and value added tax fún oṣù 6 láti rí oúnjẹ, ohun èlò raw materials fún àwọn ilé-iṣẹ́ ohun ọ̀gbìn bíi ajílẹ̀, kóró èso, oúnjẹ ẹran ọ̀sìn, fúláwà àti kóró oúnjẹ. Wọ́n ní ìgbésẹ̀ yìí yóò fi ara ọ̀wọ́ngógó balẹ̀ lórílẹ̀-èdè. Nígbà tí ó ń fèsì sí èròǹgbà yìí, adarí Center for the Promotion of Private Enterprise Muda Yusuf ní fífagilé owó orí àwọn nǹkan wọ̀nyí yóò mú ìtura bá ìjì ọ̀wọ́ngógó lórílẹ̀-èdè. Ó ní èròǹgbà yìí yóò wá ojútùú sí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tó ṣe gbòógì lórílẹ̀-èdè, bí ó ti rọ Ààrẹ Tinubu kí ó má rẹ̀wẹ̀sì lórí ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ààrẹ ti ní kí ẹgbẹ́ òṣìṣẹ́ dúpẹ́ lọ́wọ́ orí wọn wípé Nàìjíríà kò sí ní ayé ìjọba ológun nítorí ohun tí wọ́n ń béèrè fún kò lè ṣeé ṣe. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Fẹ́mi Ọ̀nànúgà ni ó sọ wípé kí àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC máa jayé orí wọn bí ó bá ṣe wù wọ́n nítorí Nàìjíríà kò sí lábẹ́ ìṣèjọba ológun. Lórí ètò kan lórí TVC ni Ọ̀nànúgà ti sọ wípé kò yẹ kí ẹgbẹ́ òṣìṣẹ́ ti pápákọ̀ òfurufú àti National Grid pa láti lè mú ìyanṣẹ́lódì le koko. Ó ní ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe kọjá ààyè wọn pẹ̀lú bí wọ́n ṣe pa iná láti National Grid lákòókò tí orílẹ̀-èdè ń kérora àìsí iná mọ̀nàmọ́ná débi títí pápákọ̀ òfurufú. Lẹ́yìn náà ni ó wá rọ ẹgbẹ́ òṣìṣẹ́ kí wọ́n rọra pẹ̀lú ìbéèrè wọn, kí ẹgbẹ́ òṣìṣẹ́ rí ara wọn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀, kí wọ́n má ríra wọn gẹ́gẹ́ bí ọ̀tá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Ìkòyí, ìpínlẹ̀ Èkó yọ̀ǹda fún ìjọba àpapọ̀ àṣẹ fún ìgbà díẹ̀ láti gbé ẹsẹ̀ lé ohun ìní gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele tí iye rẹ̀ lé ní bílíọ̀nù 11 náírà. Adájọ́ Chukwujekwu Aneke ni ó pa àṣẹ yìí lẹ́yìn ẹ̀sùn tí agbẹjọ́rò fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àgbàmọ̀fin Rotimi Oyedepo tí ó darí Bilikisu Buhari Bala àti Chinenye Okezie níbi ìgbẹ́jọ́. Oyedepo sọ fún ilé-ẹjọ́ wípé wọ́n fura wípé owó tí Emefiele rí látara jìbìtì ni ó fi ra ohun ìní. Ọ̀pọ̀ ohun ìní yìí ni wọ́n ní ó wà ní ibi ilẹ̀ ti tẹ́jú ní agbègbè ilé ìjọba ìlú Àbújá. Agbẹjọ́rò EFCC ní wọ́n ṣe àwárí 2 nínú àwọn òṣìṣẹ́ àná fún CBN gẹ́gẹ́ bí apẹ̀lú-ọ̀bọ-jáwùrà fún Emefiele. Adájọ́ wá ní kí EFCC ṣe àfihàn sí inú ìwé ìròyìn orílẹ̀-èdè kí ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí ohun ìní lè yọjú kí ó tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 21 oṣù kẹfà tí wọn yóò fi gbé ẹsẹ̀ lé pátápátá. Bákan náà ni adájọ́ ní kí ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ sí ohun ìní yìí yọjú láàrin ọjọ́ 14 kí ó wá sọ ìdí tí wọn kò ṣe ní gbé ẹsẹ̀ lé pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
ìpòrúurú ọkàn ti bẹ́ sílẹ̀ lágboolé eré ìdárayá super eagles bí daniel amokachi ṣe kọ̀ láti yọjú lẹ́yìn tí ó kù ọjọ́ péréte láti kojú south africa nínú 2026 world cup qualifier. àìrí amokachi ti wá ń fa ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lórí ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì akọ́nimọ̀ọ́gbá finidi george. àwọn kan sọ fún akọ̀ròyìn wípé ó ti kọ iṣẹ́ tí wọ́n fi lọ̀ ọ́ láti nigerian football federation nff. èyí ń wáyé láàrin àhesọ wípé àárín amokachi àti finidi kò gúnrégé. amokachi jẹ́ ọ̀kan lára igbákejì tí nff kéde pẹ̀lú benjamin james ọlátúnjì baruwa chima onyeka àti mehmet ozutok. bẹ́ẹ̀ ni àwọn kan ń gbé ipò yí ẹnu wípé nff fi tipátipá gbé amokachi ti finidi, ṣùgbọ́n ààrẹ nff ibrahim gusau ṣẹ́ àhesọ yìí. ó ní nígbà tí àwọn ṣe àgbékalẹ̀ orúkọ àwọn adarí amójú-ẹ̀rọ ni wọ́n jíròrò lé e lórí kí wọ́n tó yan ẹni tí wọ́n lérò wípé ó dára jù fún iṣẹ́. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn daily post tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.